Hello everyone, welcome to Toyeen Talks. Ẹ jẹ́ ká jọ enjoy. But for watching till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Ìbùkún anytime tó bá máa dá anybody sọ̀rọ̀ máa try láti record. Tó bá pè é o lè gbé fóònù kó ní máa pè padà kó lọ wá rìkọ́dì yẹn kó tẹ̀ ẹ́ kó record. Anybody tó bá pè é try láti record, very important, because in this situation ó máa fẹ́ máa mú òun ẹni. Especially for Muideen. Muideen ò ní nǹkan kan tó good for you o. Muideen yẹn oníjìbìtì gbáà. So try as much as possible kó máa record number three. And another thing, gbogbo èpè tó ṣe o èmi bẹ̀ ṣàánú sí o ó ṣe máa rí gẹ́lẹ́ fún ọ lè ṣe sọ́yìn. Àǹtí mi ẹ̀yin náà ti ń break protocol. Ẹ má bínú mọ́kàn bá ṣàánú sí gbogbo èpè tó ṣe ni, but tó o bá sínú bá ti ń bí ẹ ìwọ bọ́ síta láàárọ̀ kùtùkùtù kọjú sí ìwọ̀ oòrùn ìlà oòrùn àríwá gúúsù máa fi wọ́n ré. Tó bá fi wọ́n ré for 7 days ọlọ́run mi tí mò ń sìn á dìde á jà ó lóun bá dẹ̀ jà á ṣe wọ́n ṣàkàṣàkà ni. Ògbéni níjà kẹrù ògbó níjà. Má ti jẹun má ti jata tó o mọ̀ kó o clean kò sí nǹkan tó ń sọ yìí ò ṣe. Fi wọ́n ré máa fi wọ́n bú ọdún sí lọ́rùn ilẹ̀ everywhere tó látẹ̀gùn tí ń fẹ́ tán bá ń sìn sínú báyìí bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe máa bá wọn. Gbogbo ìpè tó ṣẹlẹ̀ ní o èmi bẹ̀rẹ̀ ṣe àmì sí ọlọ́run àgbọ̀ dé ìránkẹ́rin wọn lè pè yẹn máa jù lágbára ọlọ́run. Ẹ ṣé mà. Kó wá mú ìdí kó lọ your competition against him tó ń bẹ̀ lórúkọ jẹ́. Nǹkan tèmi ń dá sí nìyẹn o. Ẹ ṣé mà. Petition against Muideen pé ó ń bẹ̀ lórúkọ jẹ́ because nǹkan tó ń sọ síta kò tiẹ̀ ṣe é máa fetí gbọ́ àtọ̀. Bọ́lárájí. It's very horrible. Very very horrible ìyàwó. Yes, ìyẹn tó pè níyàwó ẹ̀. Ẹni tó jẹ́ pé nítorí tó wá bá yín parí ìjà tó ní kó máa bọ̀. Ṣé ẹni tó bá ń bá sùn wá tó máa ní kó máa bọ̀ irú ọkùnrin wo nìwọ? Tó bá yẹ pé tòótọ́ nọ́mbà sùn ó ní máa pè pé kó máa bọ̀ náà kó máa bọ̀ wá ṣe kí ni ọkùnrin ò ní à. Ọkùnrin bá ti rí i pé wọ́n bá yàwó òsùn irú ọkùnrin wo ni Muideen? Ṣébí ìṣèlú sí pé kó máa bọ̀ ìkarahun ní ìgbín lòun or something like that. Nonsense. Ẹ̀wẹ̀ máa dédé ẹ ṣe gan. Wàhálà wa o. Ọlọ́run ṣàánú wa o. Ẹ lọ́wọ́ lọ́rìbù. Ẹ bá wa reduce bí tẹ́ ti ń gbọ́ mi yẹn bá mi reduce ẹ̀. Sísá Tóyìn máa gbé kọ́ yín. Hello? Ẹ ti wọlé o. Bí ẹ gbé kọ́ òun. Hello ma. Ìyá lájẹ tí a. Èmi mà rí o àǹtí mi. Ẹ ǹlẹ́ ń bẹ̀ o, ẹ kú ètò máa o. Yes ma, àǹtí mi. Ẹ kú kò kárí o, gbogbo ẹni tó bá fi tiẹ̀ lẹ̀ tó ń gbẹ tẹni ẹlẹ́ni Ọlọ́run ló máa ń gbọ́ tiẹ̀ náà. Ọlọ́run á gbọ́ ọ̀rọ̀ yín náà rò á tọ́jú àwọn ọmọ yín. Àmín Jésù. Èmi ò ní mọ̀ mi tẹ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tó lù ẹ̀ ṣẹ́ ń wọlé báyìí for some time I've been very 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 strong. Èsì kò tẹ̀ tó 30 minutes mo lọ wẹ̀ mo kàn láì dààmú ní kí n mú fò mo wá rí pé wà lórí ètò mi mọ́. Ẹ máa padà join wa, ẹ máa padà lọ wo show yẹn ni o. Ẹ máa wò ó. Then mo wá rí i pé ọ̀rọ̀ Muideen àti Ìbùkún náà lẹ̀ ń sọ. Bẹ́ẹ̀ni. So nǹkan tẹ́mi kàn máa sọ ni pé whatever happens. Mọ̀kàn tó ṣẹlẹ̀ Ìbùkún ti gbé ara ẹ̀ gẹ́gùn ó ní tó bá jẹ́ wípé látìgbà tí Muideen ti kọ ẹnu ìfẹ́ sóhun títí di òní tó jẹ́ on the 5 September tí ọkùnrin míì bá ti gun àyà orí àbórí òògùn orí báyìí ni kó rí obìnrin mélòó ló lè sọ tó wà ní ọkọ. Ó ní tó bá jẹ́ pé rọ́ ló wá fi pamọ́ ohun tí ò rí bẹ́ẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí gégùn Ìbùkún ní láti break protocol lórí kọ́tù. Ẹ jẹ́ kó break ẹ dákun ẹ jẹ́ kó break èmi náà ẹ má bínú ṣe mọ̀ pé it's against our law
pé ká ṣépè lórí show bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ọ̀rọ̀ bí àgbèrè àwọn nǹkan tó lè bá àwọn obìnrin ṣe dáadáa bó obìnrin tó bá dára ẹ̀ lójú tó dẹ̀ mọ̀ pé òun ò ṣe nǹkan ibù kò ń ṣe ọ̀rọ̀ àgbèrè nìkan tí mi bá ṣe nǹkan ara ti máa ń ta mí jù pé wọ́n parọ́ mọ́ mi kódà kó ṣe ibi iṣẹ́. ẹ comment lórí ẹni tó ń jẹ́ Abdulrasaq yẹn comment under the person's show mo gbọ́rọ̀ yín o. so ẹ jẹ́ kó ṣépè fún ìbò Muyideen dáadáa ó sì kọ́kọ́ fi rẹ̀ èrè bẹ́ẹ̀ mi náà ṣe máa ń ṣe nìyẹn because ìbá ní lórúkọ jẹ́gbà lélẹ́yìí kó wo sùnsùnsùnsùn kó ní pé Àgbàlá Gabriel ó ń bá ìbùkún sùn ó kọ́kọ́ tínú mi fi dùn ni pé wọ́n bí gbà tó lórí yọmí bí pé ṣé Àgbàlá ló fi ìbùkún fún Àgbàlá ló fún Muyideen ní ìbùkún ó dẹ̀ sọ pé ó tì pé kò ń ṣe Àgbàlá ló fún un I'm so happy pé kò ń ṣe dájú Àgbàlá ló connect ara wọn papọ̀. Wàláì. And Àgbàlá himself kò tiẹ̀ fẹ́ kó fẹ́ ìbùkún abẹ́ ẹ̀rí bọ́lá ṣe máa ń ṣiṣẹ́ ìláyé yìí ẹ jẹ́ kó fire mi ò ní kó má fire o bẹ̀mí mọ̀ pé Ọlọ́run ọba àdánwò lélẹ̀ fún ìbùkún kì í ṣe àdátán tẹ́jẹ̀ mọ̀ pé for every examination tọ́lọ́run bá gbé síwájú èèyàn Ọlọ́run fúnra ẹ̀ mọ̀ bó ṣe máa yanjú ẹ̀ Ọlọ́run á yanjú ọ̀rọ̀ fún Ọlọ́run á dẹ̀ gbé tàbí tó dáa ọ̀rọ̀ ilé àtọ̀nà tí náà kò ní bàjẹ́ gbogbo àwa táwa lórí platform yìí náà tá à ń fi táìmù wálẹ̀ tá à ń gbọ́ ti ọmọ ọlọ́mọ Ọlọ́run á gbọ́ táwọn ọmọ wa náà á gbọ́ táwa náà á gbé ọ̀rọ̀ ilé ayé gbogbo wa kàbí tó dáa ẹ máa bẹ́ tó lọ mà má padà wó láti lọ. ó dáa mà. ẹ̀sán. mo ti block ẹ nìyẹn. hello ma ẹ ti wà lórí ètò God bless you ma olúwa ṣeun. ṣe rí ọ̀rọ̀ tèmi ò pọ̀ Ìyálájé ṣe rí sísá ìbùkún lè mú fẹ́ bá sọ̀rọ̀ ẹ jẹ́ kó fi Muyideen lẹ̀ kó fa Muyideen lọ́lọ́run lọ́wọ́ ṣe rí Muyideen bó ṣe wà yẹn ó máa padà sẹ́sẹ̀ àárọ̀ ẹ̀ fọlọ́run ti bẹ tẹ̀mẹ̀ ń bẹ láàyè síbẹ̀ mo gba Ọlọ́run gbọ́ ṣe rí gbogbo wọn tó kóra wọn jọ ní kámpọ́ọ̀sì wọn yẹn wọ́n ń ṣera wọn ní òfo ní gbogbo wọn máa mú bọ̀ bẹ́ẹ̀ gbígbàgbára Ọlọ́run ṣe rí sísá ìbùkún ṣe rí ó ní kọ̀ọ̀kan tọ́lọ́run fẹ́ fàyọ láyé wọn ní gbogbo nǹkan báyìí tó fi ń ṣẹlẹ̀ èmi nǹkan that is my own perspective nǹkan tí bí èmi ṣe rí nìyẹn ẹ jẹ́ kí ìbùkún kó fi Muyideen lẹ̀ kó fà lọ́lọ́run lọ́wọ́ gẹ́gẹ́ bí evangelist kan báyìí tó sọ̀rọ̀ láìpẹ́ yìí ẹ jẹ́ kó fà lọ́lọ́run lọ́wọ́ kó fa Muyideen lọ́lọ́run lọ́wọ́ kó wá máa wò kan tọ́lọ́run máa ṣe fún ní kíní burúkú rádaràda ilé yíyọ òṣì yẹn ọ̀rọ̀ tèmi ò pọ̀ Ìyálájé ó dàbọ̀. God bless you ma ẹ jẹ́ kí sáré pe ẹnìkan àyè kan ọ̀yá wa kọ́ọ̀sì kan àwọn mo rí orúkọ yẹn lẹ́ẹ̀kan àṣàbí olóríṣà bóyá normal call náà pè ok bóyá orí normal call náà pè hello ẹ káàsán sísá mi ṣe ẹ̀wẹ́ máa pọ́jọ́ mẹ́ta kẹ́. ọjọ́ kan pẹ̀lú ma ẹ wo iṣẹ́ òtítì mi kí n lè parọ́ fún yín mo sunkún àánú lédi yẹn ṣe mí mo sunkún sísá Àgbàlá Gabriel ni mo fẹ́ pass message yìí sí ẹ jẹ́ ká sú èèyàn kan a máa dáwọ́ a ní láti sú èèyàn kan kí wọ́n mọ̀ wípé èyí kì í kọ̀kọ̀ dédé jókòó torí pé ẹ fẹ́ pull crowd ẹ kàn lọ ru àròsọ kẹ̀dẹ̀ gbélé this is too much ma a ní láti sú èèyàn kan ẹ jẹ́ ká dá owó àwọn ẹbí Àgbàlá máa dá ti tèmi èèyàn kan ní láti fi mú gan rẹ̀ Muyideen Ọlọ́run á ṣe ìdájọ́ tó bá pọ̀ fún tó o bá ṣe wípé Àgbàlá Gabriel ló ti pàdé sísá ìbùkún ṣó tó toast sísá ìbùkún ni kò tó bẹ́ẹ̀ wọ́n sí ní set wọ́n sí ní ipò kan náà rárá ṣùgbọ́n ìrìn àjò ẹ̀dá láyé Ọlọ́run nìkan ló mọ̀ bẹ́ẹ̀ ó ti wá rí báyìí ṣé gbogbo ilé ìtàn fi rẹ́ Àgbàlá dára yìí has to come to a halt
they have to put a stop in it. If not so, wọ́n á ṣètò jù báyìí lọ. Ẹ ṣe gan. Kọ́ máa tẹ̀ máa lọ máa plan bó ṣe máa assassinate ẹni ẹlẹ́ni. Ẹ ṣe gan. Ṣé ní ìgbà tí ẹjọ́ máa nígbà tí federal government ti fún Àgbàlá Gabriel ní rice, ibẹ̀ mo ti mọ̀ pé Àgbàlá máa padà ní problem. Nítorí àwọn kan wà wọ́n náà ti ń ṣe show before Àgbàlá tí federal government tí wọ́n rí wọn láti fún wọn ní rice. Wọ́n tún wò pé federal government ti rántí ẹ̀ lọ nìyẹn. Ẹ jẹ́ ká dá wàhálà sí Agbada yìí, kò ní rójú ráyè tí kí lọ ṣe ń pè bẹ́ẹ̀ tí Ọlọ́run jù wọ́n lọ. Ẹ kú ètò mà. Ẹ ṣe gan ma. It is well. Ọlọ́run ò ní gbàgbé àwọn èèyàn tiẹ̀. Hello. Please leave your message for. Ibo ló já sí? Hello. Hello. Hello, Ìyálájé. Yes ma. Ìyálájé. Ẹ ti wọlé o, ẹ káàbọ̀ sí ètò. Gbé bọ́dì ẹ. Mo ti wọlé. Inú mi dùn, London mo ti ń kọ Ìyálájé. Ìyálájé. Ìyára London ẹ káàbọ̀. Ṣé mo ti wà lórí. Ẹ ti wà lórí line. Láàárọ̀. Yes ma. Jẹ́ ń pa nǹkan tí mo fi ń gbọ́ ẹ̀. Ìyálájé, Ma. mo kàn fẹ́ ṣe pé àkíyèsí yìí sí nǹkan kan. Number one, gbogbo èèyàn kàn rí pé ìbùkún ké ni. Ṣọ́ọ̀rọ̀ mi yẹ. Nǹkan tó dùn ni pé o ò jẹ́ kó sọ tinú ẹ̀. Ó máa ń dùn yàn. Gbogbo adé ń sọ wípé kó má sọ̀rọ̀. Ṣó èèyàn kan sọ̀rọ̀ sí pé kí gbogbo àwọn ọ̀tá ẹ̀ àgàgà Yusuf yẹn Olúṣọlá Yusuf yẹn kó máa gbọ́. Wọ́n láwọn àwọn èèyàn ní 34 views. Àwọn èèyàn ò dáa. Mo gbọ́ mo ti wà ní òun pé o èmi ò ń sínú àwọn tó ń pèsè orí call. I don't call. I call lẹ́nìí gan ni mo ṣẹ̀ṣẹ̀ máa rí ní òde subscribe sórí ẹni call. Ṣé orí Olúṣọlá Yusuf yẹn kó máa gbọ́ tí n bá sọ̀rọ̀? Ó gbé Bible ó fẹ́ ṣe program. Ó wá gbé Bible tó bá tiẹ̀ ní bó ṣe ń sọ. Ó léèyàn kan gbé Bible. Ó wá sọ story tó wà nínú Bible. Ẹ jẹ́ kí gẹ̀ẹ́ fi Ọlọ́run hàn. Ó má ṣe pé mọ́. Ẹ jẹ́ kó fi Ọlọ́run hàn. Ọlọ́run tá à ń sìn. Ọlọ́run òkúta àti Ọlọ́run òdodo. Tí ó bá jẹ́ pé nígbà yẹn ṣe ń sọ̀rọ̀ mo mọ̀ pé Àgbàlá Gabriel ò bá sùn. Kí ló fi ìpè kíyàwó máa yẹn gan kó máa rò? Now, ìyàwó Àgbàlá kí ni ó fẹ́ ìpè kó máa rò? Ẹni tó bá fẹ́ bà tèèyàn jẹ́, ó ní èmi kò ní agbára ṣùgbọ́n mo ní Ọlọ́run tó lè gbèjà mi. Ẹ jẹ́ k'Ọlọ́run gbèjà gáyìí náà. Ṣé ẹ̀yin ò mọ̀ pé ò lè ní mú ìdí nìyí? Láti ọ̀tẹ̀ tí ń wò, ẹ mọ̀ ni. Gbogbo èyí tẹ̀ wo mú ìdí nì láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí jẹ́ ibi tó jẹ́ yìí, ó lè ní mú ìdí. Mú ìdí ní pé gbogbo àgbà ń pẹ́ gbogbo ń ṣiṣẹ́ fún kọ́pọ̀ sí lọ́wọ́. Ẹni ogun sórí mú ìdí láti bẹ̀rẹ̀. Kò yẹ yín pé kọ́bọ̀ Àgbàlá òfò òun. Wọ́n kọ́lé fún, wọ́n ra ẹrù sínú ṣọ́ọ̀bù. Àwọn òpònú tó ń gbọ́rọ̀ ẹ̀ náà. Hello, are you with me? Yes ma. Are you with me? À ń gbọ́rọ̀ yín mà. Gbogbo nǹkan tí Muyideen sọ láti ìbẹ̀rẹ̀ ó lè ní Muyideen láti jọ́ tí Àgbàlá ti gbé àṣìgbé ni. Òun dẹ̀ ń ṣe tiẹ̀ fọlọ́run ni ṣùgbọ́n Ọlọ́run tó ń ṣe tiẹ̀ fún àgbèjáde kó nu ọ̀fìn yìí. Ọlọ́run dẹ̀ máa wá ṣe ọwọ́ ẹ̀. Ẹ jẹ́ sọ pé 3 things that I want to say tó ń ká mi lára gan. Ṣáàmù yìí ti pé o, èrò pọ̀ lórí line. Ẹ jẹ́ ká gbẹ lómi láàrin àwọn èèyàn tí ń pè. Fún mi. Má. Báwo ni ìyá mi? Mo wà ókè, orí ètò lẹ́wà o. Mo mọ̀ bẹ́ẹ̀ mo wá fún break ni mo kàn gbọ́ sórí Facebook mo rí. Ṣé first time tí máa sọ̀rọ̀ lórí ètò ẹ̀rẹ̀? Bẹ́ẹ̀ni, àǹtí Àṣàbí olóríṣà nìyẹn. Ìyá àbúrò mi ní ẹ láti kékeré. Bẹ́ẹ̀ni mà. Àti wọn ra wa kiri nìbàdàn. Bẹ́ẹ̀ni. Nǹkan tí mo fẹ́ sọ ni pé nǹkan tí mo pe Àgbàlá Gabriel nígbà tọ́rọ̀ ìṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀. You know I told you pé mo pè wọ́n gbà yẹn mo ní the best thing for him ni pé wọ́n sùn bọ̀bọ̀ yìí.
the best alágbàlá ti sùn bọ̀bọ̀ yìí láti ilẹ̀ ni ọ̀rọ̀ yìí ò ní débi tá a délé ni wọ́n ti ka owó ẹ̀kọ́ nítorí abánirí kò ní bá ní dá abánidébẹ̀ ò ní bá ní dá sí i tó bá dé ojú ẹ̀ gbogbo àwọn tó ń tẹ̀lé bọ̀bọ̀ lórí burúkú rẹ̀ everybody will step back. Kẹ́gbẹ̀lá Gabriel gba Abuja lọ kó lọ sùn ẹ̀ kó competition kó address ẹ̀ sí IG Nàìjíríà ni kó address ẹ̀ sí ọ̀sán bá ń sọ wípé Ọlọ́run máa ṣe yes Ọlọ́run máa ṣe but ọ̀nà tọ́lọ́run fẹ́ fi gbèjà Àgbàlá jà ní eléyìí so Àgbàlá ò dẹ̀ ní dúró wípé Ọlọ́run fúnra rẹ̀ ní kó yọ ẹ̀ṣẹ̀ ti Muyideen ìlú tí ò sí òfin òun ni kò sí ẹ̀ṣẹ̀ defamation of character nǹkan burúkú ni ìjìyà ńlá ló bá wá ìjìyà ńlá òun ló bá wá kí lorúkọ ọmọ tó fẹ́ yẹn ìyẹn ò ní ìdí láti sùn ẹ̀ witness nìyẹn máa jẹ́ under petition Tágbàlá Gabriel bá kọ Tágbàlá Gabriel kọ petition then Tágbàlá Gabriel bá tún ní lọ́ọ̀yà táwọn lọ́ọ̀yà náà tún dìde kó tún sùn ẹ̀ so kí petition tó get done l'Abuja àwọn lọ́ọ̀yà ti write series of letters sí káwọn tí wọ́n ń tẹ̀lé lẹ́yìn kọ́ wá bá dáwó tó máa fi gba lọ́ọ̀yà Tágbàlá Gabriel gba sàn sáàmì tó níkùn nídìí òun ni Tágbàlá Gabriel gbà kọ́ wá bá òun wá owó sáàmì tó máa gbowó tó kéré jù Nàìjíríà ló máa gba 10 million naira tó máa gba owó tó kéré jù kọ́ wá continue eléyìí á lè palẹ̀nu mọ́ a stop have to be put into this thing tábà bá gbà lásán téèyàn bá pè tó bá bá sọ àníà ẹ jẹ́ kó lọ rí ṣèdájọ́ nǹkan tó ilé tóun ò lè fọwọ́ dáwó ilé téèyàn kọ́ tó bá dé stage kan gbà míì téèyàn bá rí pé structure ni òfin bá tòun mu kò bá gbà lóde mu èèyàn máa ń dáwó á dẹ̀ tún kọ́ láti ilẹ̀ again orí níwọ̀n then come stop Ọlọ́run sọ wípé àwọn àgbà sọ pé orí níwọ̀n a tún gbọ́ wípé kéèyàn bá ṣoore tó ń fi ibi ṣúyàn ibi ni kéèyàn má ṣe kéèyàn dáwọ́ oore yẹn dúró ibi ni kéèyàn má ṣe Ọlọ́run ò lè jẹ̀yàn ń yà péèyàn dáwọ́ oore yẹn dúró nígbà téèyàn bá fẹ́ ṣoore tó fẹ́ gba ògo Ọlọ́run tó fẹ́ fi ògo Ọlọ́run dànù nínú ilé ayé èèyàn kéèyàn tilẹ̀kùn ẹ̀járe gbogbo eléyìí ti pọ̀ jù kí ló dé nítorí pé kò sí ìgbà lẹ́tà láti ọ̀dọ̀ Inspector General of Police ọ̀pọ̀ gba lẹ́tà láti ọ̀dọ̀ lọ́ọ̀yà Àgbàlá Gabriel òun lẹ́nu bàbá yìí ṣe ń dán níjọ́ tó bá gba lẹ́tà gbogbo àwọn tó bá ṣe níbi tí Nàìjíríà dé yìí gbogbo nígbà tó ti rí wípé ó máa jẹ̀bi bọ̀ ni kò sí kálàáfà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n jókòó sórí awọ even àwọn aláàfà kan ń dìde wọ́n mọ̀ pé nǹkan tó ń ṣe yóò dáa tó ń jẹ́ Muslim bíi tiẹ̀ dé were going against it. Tágbàlá Gabriel máa sọ wípé òun fọwọ́ lẹ́rọ̀ àwọn federal government ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ they watch all these programs on Facebook on social media wọ́n ń wo gbogbo nǹkan tí everybody ń sọ wọ́n ń gbọ́ nǹkan tí Muyideen ń sọ bó ṣe ń rògbò ara ẹ̀ tó ń shoot ara ẹ̀ ní ẹ̀ǹkù gbogbo ẹ̀ ló wà nílẹ̀ a stop have to be put to it. ẹ ṣe mà. wọ́n fi jó fìjàre. ẹ ṣe. Okay, my face so low. Ẹ ṣé àǹtí mi. About few days ago, maybe 5 days ago, àwọn kan pè mí, wọ́n ti ṣe meeting, wọ́n pè mí. When the woman called me, she said, àwọn fẹ́ gba lawyer and they need my support. Mo ní kí ló fẹ́ gba lawyer fún. Àwọn ò láìkí bí wọ́n ṣe ń ba kíní Àgbàlá Gabriel jẹ́, orúkọ ẹ̀ jẹ́. Kí tí wọn kan tó lógun gúdú sí ṣe, you are not saying anything, you are not doing anything. Mo ní ẹ fẹ́ gba lọ́ọ̀yà. Mo lérò lẹ fẹ́ fún mi ń sìn. Ó lóun wá fún 500,000 sìn. Ó ní kí n send account mi. Ó lóun àtẹnìkan ti jọ sọ̀rọ̀. Ẹni yẹn pè mí. Mo ní hello. Lágbájá lẹ ti jọ sọ̀rọ̀. Ó ní yẹn. Mo ní kí lẹ conclude. Ó lóun fẹ́ fún mi 500,000. Mo lówó ti jẹ́ 1 million. Mo ní ṣùgbọ́n ẹ ní sùúrù. Èmi ni mo bẹ̀ ẹni yẹn
pé kán jẹ́ ká ní sùúrù, wípé kán jẹ́ ká respect opinion Àgbàlá Gabriel. People are ready, people are willing. Nǹkan tẹ́yìn èèyàn bá ẹ̀yìn èèyàn ẹ charge ẹ̀yìn èèyàn tí ẹ máa sọ̀rọ̀ lọ. People are willing. Táwọn bá fẹ́ dáwó, àwọn tó fẹ́ dáwó ready. Because ìdí gan ti sọ fún wọn torí mo sọ fún màmí ẹ wọ́n máa gbọ́dọ̀ yàn sí a máa ní 2 million naira náà wọ́n dá wọn ready. Ìdí tá a ṣe ń sọ̀rọ̀ láàrin 5 minutes èèyàn méjì ti promise 1 million naira. It is well. Nǹkan tẹ́mi kàn mọ̀ ni wípé àwọn tó ń comment lórí social media lórí gbogbo àwọn post tó ti ń ba orúkọ ọmọ ọlọ́mọ jẹ́ tẹ́lẹ̀ ń gbàgbọ́ tẹ́ ń gba àwọn oní 34 views gbọ́ tẹ́ ń gba àwọn onírọ́ gbọ́ gbogbo àwọn tó ń gbé káàkiri Mufti Manchester ọmọ ẹ̀dẹ̀ sì kéré Mufti Manchester ó jẹ́ ṣọ́ra ẹ̀ kò má jẹ́ ká gbé gbogbo lámbà ìwà àtìyàwó àtàwọn ọmọ ẹ̀ jáde síta torí kò dáa mo rántí pé ọmọ ẹnìkan náà ní Bùkún bó ṣe máa pè sọ́tún ló máa pè kiri lósì gbogbo ẹ̀yin tẹ́ ń gbàgbọ́ gbogbo ẹ̀yin ajígini arìngini ibi tẹ́ bá mú ìdí ojú yín ti já báyìí. Ó dárúkọ Pópóọlá Oyèníkẹ́ mo rí itú tẹ́yìn náà ṣe lórí TikTok orí péjì ẹ̀ tí wọ́n náà wá forí gbé pé ìwọ náà bímọ àbó tí ì bímọ tí gbogbo ègún àti èpè tó arábìnrin ìdásílẹ̀ lónìí ìtó pa mí lẹ́kún jù ó ní tí gbogbo ègún àti èpè tó arábìnrin ìdásílẹ̀ lónìí tó bá lọ ń ṣe tó bá lọ ń wá sí ìmúṣẹ gbogbo yín lẹ ti ní problem ẹ ti torí power tap ẹ ti torí gift ẹ ti torí star ẹ fẹ́ bà yé ara yín jẹ́ èlò náà fẹ́ fún yín gbogbo tẹ́yẹ bá ń ṣe máa níbẹ̀rù Ọlọ́run torí gift gbogbo nǹkan tẹ́ fẹ́ rí gbà arábìnrin rọ èyí tó sọ nínú gbogbo ọ̀rọ̀ tó sọ tó touch mi jù ó ní láti ọjọ́ tí Muyideen ti kẹnu ìfẹ́ sóun títí dọjọ́ òní tó jẹ́ 5th of September 2024 tó bá jẹ́ pé ọkùnrin kankan rí ìhòòhò rí tàbó bá wọn sùn yálà Àgbàlá Gabriel tàbí ọkùnrin ní ìbá rí ìhòòhò rí àbí bá wọn sùn ó ní báyìí ni kò ṣe rí ṣùgbọ́n tí kò bá rí bẹ́ẹ̀ báyìí ni kò ṣe rí ẹ̀yin tẹ̀ ń gbé ká báyìí ni kò ṣe rí fún yín why tẹ̀ fi nǹkan tẹ̀ wá sure of why are you dragging her why are you debating on what you don't know what you knew nothing about báwo lẹ ṣe máa gbẹrù yín ti sílẹ̀ tẹ máa forí yín máa gbé ẹrù ẹlẹ́rù báwo lẹ ṣe fẹ́ bà yọ àwọn ọmọ yín jẹ́ àtàwọn generation ọmọ àwọn èso tó máa tinú yín jáde mọ̀ túmọ̀ kí wọ́n máa gégùn láti ìran kìíní dé ìran kẹrin ni ẹ fẹ́ bà àwọn ọmọ ẹ fẹ́ bà generation yín jẹ́ ni mọ̀ pé kò dáa nítorí kíni ẹ̀yin tẹ́lẹ̀ gbé ẹ̀sìn rù ṣé ó béèrè ìbéèrè kan tẹ́rù dẹ̀ bà mí ó ní ẹ̀yin mùsùlùmí ó ní kẹ́ má bínú ó lóun fẹ́ béèrè pé ṣé téèyàn bá gba ẹ̀sìn Islam ṣó máa ń parọ́ ni torí kò yé wa torí mọ̀ọ́sì gbogbo àwọn tó wà nídìí ọ̀rọ̀ irọ́ gbogbo àbòsí àwọn mùsùlùmí kankan wà láàrin yín tá a bá dárúkọ wọn rí i pé nínú kẹrí traces orúkọ muslim bẹ́ẹ̀ tàbí kẹrí ìran mùsùlùmí ẹni tó ní kí n blọọkì mi tó wá ń sọ nǹkan lórí péjì mi ń sọ Abdulrasaq abdulkini kan ni bíi muslim lóòótọ́ àwọn kìrìsìtẹ́nì mi náà lè wà ń bẹ́ẹ̀ o but nǹkan tí ò dáa kò lórúkọ méjì kò dáa ló ń jẹ mo sọ fún yín èmi ò ní defend nǹkan tó bá jẹ́ irọ́ torí ẹ̀ mo ṣe máa ń ṣe ìwádìí mi dáadáa má dẹ̀ gbìyànjú kí n tẹ àwọn tọ́rọ̀ bá kàn máa tẹ̀ wọ́n nínú dáadáa wípé ṣé lóòótọ́ ṣọ́rọ̀ rí báyìí nígbà tí ẹ wo obìnrin míì tó wà nínú ọkọ tí wọ́n ti fẹ́ gan tí tó ti fẹ́ tó ti wà ní ọkọ ìmí ò lè búra wípé ọkùnrin mi ò rí òun rí boyfriend and girlfriend míì gan ò lè sọ pé látìgbà tó ti kẹnu ìfẹ́ sí ni tí wọn ò tiẹ̀ tí fẹ́ra wọn ìmí gan ò lè búra wípé ọkùnrin mi ò rí òun rí tàbí kó gun àyà rí tàbá wá rí obìnrin tó sọ bẹ́ẹ̀ tó sọ pẹ̀lú ègún àánú ẹ̀yin tẹ́ máa ń gbérọ́ kiri àánú yín máa ṣe mí àánú ìdílé yín máa ṣe mí àánú àwọn ọmọ tẹ́ máa bí máa ṣe mí nígbà tó bá dọjọ́ iwájú táwọn ọmọ yín bá wá ní ìṣòro tán rí ìdààmú Mufti Manchester kí lédè tó ń pè mí sórí ètò o kò yẹ kó o máa pè mí sórí ètò náà I know it's you why are you calling me o pè sórí ètò yìí
nígbà tí gbogbo ọ̀rọ̀ yìí ti ń rúgbó bọ̀ tó yẹ kí ìwọ mú ti Manchester pẹ̀lú àwọn èèyàn bí ó ṣe ń pè káàkiri tó yẹ kẹ́ ẹ ti wá ojútùú sí ọ̀rọ̀ yìí wo ojútùú sọ̀rọ̀ yìí tó yẹ kẹ́ ẹ ti wá solution sọ̀rọ̀ yìí wá solution sọ̀rọ̀ yìí Muyideen a máa parọ́ fún yín dẹ̀ pé láyé mùsùlùmí náà ń polówó ẹ̀sìn Islam ṣé bí Islam ṣe kọ́ yín nìyẹn pé kẹ́ máa polówó òun ẹ̀sìn Islam ó kọ́ èyí tẹ́ jẹ́ mùsùlùmí pé kẹ́ máa wádìí ohun gbogbo dájúdájú kẹ́ máa di òtítọ́ mú ẹ̀sìn Islam sọ fún yín pé kẹ́ máa bà tèèyàn jẹ́ ẹ̀sìn Islam sọ fún wa wípé níbi tí wọ́n sọ pé wọ́n bá ti fi ẹ̀mí àgbèrè lọ́yàn kẹ́ ẹ mú èèyàn mẹ́rin jáde láti sọ wípé yes ó ṣojú mi o as a witness ṣùgbọ́n nínú Kùránì tẹ́yìn gbé dání mú fún Manchester ẹ sọ pé tó bá ti jẹ́ pé ọkọ ló fi ẹ̀sùn àgbèrè kan ìyàwó ẹni kan gbàgbọ́ oníṣẹ́ yín jẹ́ ó kù díẹ̀ káàtó gbogbo yín lẹ bímọ ẹ má gbé èpè sórí àwọn ọmọ yín ẹ má jẹ́ kí ìgbésí ayé àwọn ọmọ yín ó bàjẹ́ ṣẹlẹ̀ yìí tẹ́ ẹ bá jẹ́ ọkùnrin ẹ ṣàánú kúnlẹ̀ abiyamọ o àwọn obìnrin tó ń ru oyún oṣù 9 ẹ ṣàánú wọn ìwọ ọkọ tó lọ ń gbé èpè wálé fún ìyàwó àtàwọn ọmọ ó sì ṣàánú ìyàwó ẹ ìwọ ìyàwó ò pariwo lé ọkọ ẹ lórí kó má bàa ṣe oṣù 9 ẹ jẹ́ kó má bàa ṣe oṣù 9 jẹ́ nítorí ègún ta ló sọ fún yín pé kò sí Ọlọ́run ta ló sọ pé Ọlọ́run ò sí àti Kristẹni àti Mùsùlùmí mo sọ fún yín pé Ọlọ́run kankan náà ni òun la jọ ń sìn o Ọlọ́run wà o tí àwọn onígbàgbọ́ tá a ní ìgbàgbọ́ nínú ẹ̀ pé Ọlọ́run wà tó yẹ pé lóòótọ́ yìí Mùsùlùmí náà tẹ́ ẹ ní ìgbàgbọ́ wípé Ọlọ́run ń bẹ pé Ọlọ́run wà ó yẹ kẹ́ ẹ máa fi ìbẹ̀rù Ọlọ́run sí gbogbo tẹ́ ẹ bá ń ṣe ẹ̀dẹ̀ parọ́ èèyàn parọ́ fún yín èké ń parọ́ fún èké irọ́ ń parọ́ fúnrọ́ ẹ sì ń balẹ̀ ayé jẹ́ ẹ sì ń balẹ̀ ayé jẹ́ ẹ sì ń dalẹ̀ ayé rú Muyideen ṣe nǹkan tó kù díẹ̀ káàtó ṣé inú yín dùn sí bó ṣe ń ba orúkọ ìyàwó ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ bá ti ẹ̀ ní ẹlẹ́hà tẹ́ ẹ fẹ́ fún tàbí tẹ́ bá níyàwó mi tẹ́ fẹ́ fún ẹ fẹ́ kó fẹ̀sìn torí wọ́n sọ pé nínú ẹ̀sìn Islam tó yẹ bá ti fẹ̀sìn àgbèrè kan ìyàwó ẹ̀ ó lè fi sílẹ̀ àbí ẹ̀ ṣe jẹ́ pọ̀ wulẹ̀ kọra wọn kí Muyideen lọ sí court kan tún gbéyàwó kákóníkàkó máa lọ in peace rather than gbogbo ọgbọ́n àlùmọ̀kọ́rẹ́ àwọn ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ àwọn ìwà burúkú tí ẹ̀ ń wù wọ́n ìtẹ́ fi ṣe ó yẹ kẹ́ ní ìbẹ̀rù Ọlọ́run ẹ ò ní ìbẹ̀rù Ọlọ́run ẹ gbé àlùkùránì dání ẹ ò sì ní ìbẹ̀rù àlùkùránì tẹ́ ẹ gbé dání ẹ ń gbé Ọlọ́run Allah ẹ ò sì ní ìbẹ̀rù Ọlọ́run Allah tẹ́ ẹ gbé dání ẹ wá yí àlùkùránì ẹ ń yí ìgbàgbọ́ ìlànà tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó fi lélẹ̀ fún ẹ̀yin mùsùlùmí ṣóun lè tẹ̀lé yìí àfa àjígi ni ṣóun tí ànábì ní kẹ́ máa ṣe lẹ́ ń ṣe yìí àfa àṣẹ ìfọlọ́ṣọ́ ṣé tí ànábì ní kẹ́ máa ṣe lẹ́ ń ṣe yìí gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ wà ní human rights ìkọlẹ́ra àwọn human rights ó sọ fún ìyàwó Muyideen lọ́jọ́ tí wọ́n lọ bẹ̀ tí wọ́n lọ kó ẹrù nígbà tí ìyẹn pariwo pé òní kó kíní kankan kí ló ṣe ó sọ fún pé nígbà tí wọn náà cooperate pẹ̀lú ọkọ ẹ kẹ́ ẹ cooperate kó máa ba orúkọ olórúkọ jẹ́ kó cooperate kó gbàgbé ọ̀la kó máa ronú òní ẹ wò mí gbogbo ṣìkàṣìkà kó rántí wípé ọjọ́ kan ń bọ̀ Ọlọ́run ọba mi ẹ̀san ni o ọjọ́ kan ń bọ̀ ó ń bọ̀ ṣe rí nǹkan tí Ọlọ́run ẹ̀san tó bá wá dé tán àánú àwọn tọ́lọ́run bá wá ń ṣèdájọ́ aláìláàánú tó ń gbẹ̀san lé lórí àánú wa máa ṣe wá Ọlọ́run ọba táwa sì ń ké pè lápè ní ògbéni níjà kẹrù ogun níjà yáájú ọkùnrin ogun nígbà tí ìdájọ́ Ọlọ́run bá dé ọmọ ènìyàn ò ní lè dúró la ṣe máa ń sọ pé bólúwa bá ń ṣàmì ẹ̀ṣẹ̀ ta ní ìbádúró ṣùgbọ́n nítorí ìdáríjì ń bẹ lọ́dọ̀ rẹ̀ ká lè máa bẹ̀rù rẹ̀ ní gbogbo ìgbà Ọlọ́run ọba mi ọba ẹ̀san ni Ọlọ́run ò bímọ o ṣùgbọ́n ó bí ẹ̀san nígbà tí ẹ̀san bá bẹ̀rẹ̀ lórí ṣìkàṣìkà ayé nígbà tí ẹ̀san bá bọ́ sílẹ̀ lórí ṣèkàṣèkà lórí ẹni tó ń ṣèké ṣáájò agbára yín ò lè ka mọ́ ẹ̀yin mùsùlùmí tí ìgbéyàwó yìí tẹ́ ẹ ti fẹ́ ẹ̀yin gbogbo mùsùlùmí kan àwọn alábòsí yìí àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí tó jẹ́ alábòsí nídìí ọ̀rọ̀ Muyideen àti ìbùkún
ìgbéyàwó tí Ọlọ́run ti so pọ̀ tẹ́ ẹ fẹ́ wọ́ọ̀lù mọ́ kórí ẹ ti bàjẹ́ torí ẹ ti dàrú pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ẹ ń plan pẹ̀lú Muyideen tẹ́jọ́ ń ṣe àti gbogbo ìgbésẹ̀ tẹ́ ẹ gbé tẹ́ ẹ jẹ́ kí ìrìn àjò yìí kó smooth Ọlọ́run á padà gbẹ̀sùn ẹ̀ lára yín àfi tí kò bá sí Ọlọ́run mọ́ Ọlọ́run á padà gbẹ̀sùn ẹ̀ nítorí wípé nígbà tí obìnrin bá lè fi ara ẹ̀ gégùn bí tó pa mí lẹ́kún nìyẹn o tó fi ara ẹ̀ gégùn pé látijọ́ tó o ti mọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin tẹ́ ń pariwo yìí tẹ́ ń sọ́pọ́tì Muyideen yìí ẹ gbé àlùkùránì ní àwọn ìyàwó yín lọ́wọ́ ẹni kan wá búra wípé lọ́jọ́ tí wọ́n ti mọ̀ yìí pé ọkùnrin ní ògùn àyà ẹ̀ rí àbí kò rí òun rí ẹlòmíì lára yín ìyàwó ẹ̀ ò lè búra ẹ tún read lips mi ẹlòmíì lára ẹ̀yin tẹ́ ń kúrú tẹ́ ń ga yìí tẹ́ ń gba gbogbo nǹkan jẹ́ yìí ẹlòmíì lára yín ìyàwó tẹ́ ẹ gbé sínú ilé kò lè búra pé níjọ́ tó ẹ ti kẹnu òfẹ́ sóhun pé mo fẹ́ máa bọ́ ọ jáde o títí di òní yìí o ẹlòmíì ò lè sọ wípé ọkùnrin ní ògùn orí tàbí kó rí ìhòòhò orí Olúṣọlá Yusuf Pópóọlá Oyèníkẹ́ obìnrin ní ẹ mi ò mọ tẹ́ǹsìn bóyá kùránì ni o lẹ máa gbé dání o bóyá bíbélì lẹ máa ń gbé dání ṣùgbọ́n o ó ṣeé ṣe kó jẹ́ pé ìbúra tárábìnrin ìbú gẹ́gẹ́ bí obìnrin kẹ́yìn méjèèjì kẹ́ má lè búra yẹn pé látijọ́ tí ọkọ yín ti kẹnu ìfẹ́ sí yín pé ọkùnrin mi ò rí òwò yín rí ọkùnrin mi ò gàyà yín rí gbogbo àwọn tó comment tó support yẹn tó support Muyideen ó ṣeé ṣe lára wọn kẹ́lòmíì má lè búra bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹni má lè búra ṣùgbọ́n ẹgbẹ́ ti yín ẹgbẹ́ ẹrù ẹgbẹ́ tẹ̀lé ẹgbẹ́ ti yín sẹ́gbẹ́ kan ẹ wá ru ẹrù ẹlẹ́rù ẹ wá forí kó èpè àti ègún ayé yóò dẹ̀ ṣe mí obìnrin ní gbogbo wa àdúrà tèmi máa ń gbà rèé pípọ́ Ọlọ́run ọba kó ṣe gbogbo ègún yìí fún yín kó ṣe ní wípé mọ̀ kọ́nà kó ṣe kó bá yín rè dànù nítorí pẹ̀lú ọ̀rọ̀ tárábìnrin sọ ó ti fi hàn wá gbangba wípé ọwọ́ ẹ̀ mọ́ pé kò sí kankan láàrin òun àtàgbàlá Gabriel ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù èèyàn gbọ́dọ̀ wùwà yẹn kó jáde síta kó máa sọ ẹ̀ láàrin gbogbo èèyàn kó dẹ̀ máa pé gbogbo kó dẹ̀ máa sọ gbogbo ó ṣe ń sọ yìí ó ti wá challenge client yín ó ti challenge client yín ẹ wá tan kámẹ́rà sí ojú client yín ẹ dé àlùkùránì lé lọ́wọ́ ó ní kẹ́ ẹ dín kó kọjú sí mi mọ̀ ṣé kàbá àdìbò lẹ́yìn muslim máa ń kọjú sí tó ti máa ń pè òun ó ní kẹ́ ẹ ní kó kọjú síbẹ̀ ó ní kó wá búra wípé lóòótọ́ ó ṣẹlẹ̀ ìtẹ̀ sọ́pọ́tì Muyideen èmi expect yín kẹ́ ẹ pé Muyideen jókòó kẹ́ ẹ tẹ̀ ní fún dáadáa ṣé Muyideen tó sọ mímíìkì Muyideen táwa ti bèrè lọ́wọ́ ẹ̀ lọ́jọ́ nígbà tọ́rọ̀ kọ́kọ́ ṣe lọ́jọ́ kìíní àná tó ní nǹkan tí ìbùkún ṣe fóun ni wípé ó nítorí pé pásítọ̀ Gabriel máa nǹkan tí òun ṣe wá sọ tó fi sọ bẹ́ẹ̀ pásítọ̀ tó fi sọ bẹ́ẹ̀ tó fi parọ́ yẹn mọ́ pásítọ̀ Gabriel pé wọ́n máa ń sọ̀pọ́ọ̀tì ìbùkún wípé ìbùkún máa ń sọ wípé òun lọ mọtí òun mu òun ta tẹ́tẹ́ ó ní wọ́n ṣe sọ̀pọ́ọ̀tẹ̀ ó ní ṣùgbọ́n tó bá ti fún òun ní 5 million naira ó lẹ́nu tóun fi sọ̀rọ̀ yẹn ló máa fi padà lọ approve pastor padà still common sense is not common we are seeing some of you ẹgbẹ́ irọ́ ẹwà máyà ẹgbẹ́ òtítọ́ ẹgbẹ́ sẹ́gbẹ́ kan nítorí àbòsí ni ẹ ń hùwà ẹ ń ṣe pé ẹ fẹ́ ṣe pé ẹni tó wà lókè kó jábọ́ sílẹ̀ ẹlẹ̀ wò mí mo máa ń sọ kinní kan fún yàn ó lè bẹ̀rẹ̀ kó máa dẹ̀hò kété ọba lókè náà ń dẹ̀hò fùrọ̀tì ẹ jẹ́ ká gbọ́n tí mo ti fẹ́ sọ. Hello. Ẹ kú ètò Ìyálájé. Ẹ káàbọ̀ Mufti Manchester. Ẹ ṣé tẹ́ fún mi ní opportunity. Ẹ káàbọ̀, you're welcome. Mo ń gbọ́ yín, everybody ló ń gbọ́ yín o. Torí orúkọ yín wà lára àwọn tó ń dárúkọ. Ẹ máa gbọ́, ṣé ẹ rí ó ti pẹ́ tó ti ṣe níbi kí n pè sórí prógámù yìí. Ó ti pẹ́ tó ti ṣe níbi kí n pè sórí prógámù yìí. Bọ̀ mo mọ nǹkan tẹ́ ẹ bí lọ́wọ́ mo mọ nǹkan tẹ́ ẹ ń ṣe ó ti yé yín ṣe rí gbọ́rọ̀ yẹn ti bẹ̀rẹ̀
tá a bá ní ká máa padà sẹ́yìn náà padà sẹ́yìn jù. Ó dà sá. Á dàbí ìgbà tá a máa nà ká sí àwọn èèyàn ó ti yẹ yín tó jẹ́ pé ká tá a bá fẹ́ nà a máa nà sí sáìdì ìjọ yín mo kàn bẹ̀rẹ̀ láti bẹ̀yẹ ni mo ní mo wá ní bíi ó ti yẹ yín ẹ fún mi ní àǹfààní ẹ fún mi ní àǹfààní yẹ ẹ̀jẹ̀. Ṣé rí lórí ọ̀rọ̀ Muyideen ìgbà tí ọ̀rọ̀ yẹn tẹ̀lé yín náà jáde ẹ kọjú oru sọ̀rọ̀ ó ti yẹ yín. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n àwọn èèyàn wá ṣe nǹkan tó pọ̀ lẹ́yìn ìgbà tí Muyideen sọ fún wọ́ọ̀kìwé yẹn ó ti yẹ yín àwọn èèyàn ni wọ́n da ọ̀rọ̀ yẹn rú. Bẹ́ẹ̀ ní sọ pé ẹ̀rí àwọn program táwọn èèyàn ń ṣe tí wọ́n ń ba Muyideen ló kọjẹ́ pé láláìmoore pé jẹ́ ń bà ló kọjẹ́ lọ́tún lọ́sì ọ̀rọ̀ yẹn rìn gan ó ti yẹ yín. Ṣé ẹ rí Ọlọ́run tó dá wa jíjẹ mímu gbogbo wa ọwọ́ Ọlọ́run ló wà o. Ẹnìkankan Ọlọ́run dẹ̀ ní stop láti fẹ́ ẹnìkankan ló ń jẹ ohun tí tẹ́mi bá tó jábọ́ lára ẹni yẹn ìlọ́nà òdò ní provide pẹ̀lú yẹn mọ́ ìyẹn rí bẹ́ẹ̀ yẹn. Ṣé wá rí ìwọ̀nba àánú tẹ̀yìn rí pé ó dàbí ìgbà tí àgbàlá ò ṣe dáadáa tó lórí àwọn kan yẹn àwọn kan ẹ̀yin kan rí ẹ mójú kúrò bẹ́ẹ̀ àwọn kan rí wọn mójú kúrò. Ṣé wá rí báàtì tẹ́ ń báàtì Muyideen lọ́tún lósì yẹn ni ló fà á tí ìyá kan fi lọ sọ wípé kí àfáà Jamiu bóun wá Muyideen láwàárí ó ti yé yín. Ìtara abiyamọ náà ló tarú ẹni yẹn náà tó fi ṣerú nǹkan fẹ́ yẹn pé kí ó bù wá Muyideen láwàárí. Understand? Bẹ́ẹ̀ni. Láti pé bí wọ́n ṣe ń bu lọ́tún lósì yẹn bíbú lọ́tún lósì Muyideen yẹn nígbà tí Àgbàlá lọ gbé Muyideen tí àwa mùsùlùmí àbáwọ̀ èèyàn tá a dá sí èmi ò ń ṣe fákàsì ọ̀rọ̀ tó bá ti jẹ́ mọ́rọ̀ ìsìláàmù ọ̀rọ̀ mùsùlùmí mi mo máa ń dá sí. Ṣé ẹ rí mi ṣé mo pè so ẹni mo pè ọ̀dọ̀ pẹ́ẹ́gbà tó máa ń pèsè ọ̀dọ̀ àmọ́rí náà mo ń bá sọ̀rọ̀ nígbà yẹn mo dẹ́ ń ṣe nítorí jẹ́ pé gbogbo píláfọ́ọ̀mù yẹn ọ̀rọ̀ fún ọmọ búmi wọ́n mọ gbé Muyideen ṣe pè ní ojú tèmi dẹ̀ fi rí ojú ọ̀tọ̀ ni ó ti yẹ yín. Ẹ lè sọ wípé bí gbogbo ayé ṣe gbàgbá láìmoore kémi náà rí bá láìmoore ó ti yẹ yín ní tèmi rí ó yàtọ̀ sí nǹkan tẹ́yìn rí láì tí bá Muyideen sọ̀rọ̀ rárá. Ilé mi ti sọpọ́ọ̀tì Muyideen pé báwọn yẹn ṣe ń ṣe pẹ̀lú Muyideen yìí tó bá fẹ́ wọ́ọ̀kì fún lé wọ́ọ̀kì wé báwọn èèyàn ṣe kó wọ́ọ̀kì wé fún rẹ̀ wọ́n dẹ̀ tó ń bú lọ́tún lọ́sì. So n tó fa ọ̀rọ̀ tèmi pẹ̀lú Muyideen tó fa tàwọn kan pẹ̀lú Muyideen tí wọ́n fi ran Muyideen lọ́wọ́ nìyẹn o ríràn lọ́wọ́ tí wọ́n tẹ̀ ran Muyideen lọ́wọ́ lórí jíjẹ mímu ni o lórí jíjẹ mímu ìnirú nǹkan tèmi ń ṣe fún Muyideen kédà tí mo sì ń bọ̀ lórí ọ̀rọ̀ pé ìyàwó ṣépè o kédà tí Muyideen táwọn kan wá fún Muyideen lówó oúnjẹ pé kó mọ́ táwọn èèyàn fún láǹfààní láti tọmọ rẹ̀ wẹ̀ nínú kó jíjà náà kan wá wò pé Oríyọmí náà dìgbà tó Oríyọmí náà dé ìbúlẹ̀ nígbà tí pẹ́sọ̀ yẹn pọ̀ kó jọ mí iṣẹ́ olóore ni èmi ń ṣe wọ́n ti ń fún Muyideen lówó oúnjẹ pé ókè kò lè rẹ̀rù mọ́ Ọlọ́run ló sọ̀rọ̀ Muyideen bẹ́ẹ̀ pé kìí ṣe oríṣi ọlọmọ rẹ̀ rù mú kó jíjà wọn fún láàyè kó lọ ṣiṣẹ́ tó fẹ́ ṣe kó máa mú jíjẹ mímu wá fún rẹ̀ wọn fún láàyè ẹ̀ tó bá fẹ́ rẹ̀rù kò lè rẹ̀rù garanti nìyẹn kò lè rẹ̀rù so ókè kí ni yóò ṣe tí ó fi máa ṣe jíjẹ mímu rẹ̀ ó ti yẹ yín orí ibẹ̀ yẹn ìlọrọ mímíkì náà tó gbà wáyé tí Mr. Kẹ́hìndé náà tún padà rìkọ́ọ̀dù ẹ̀ wọ́n rìkọ́ọ̀dù Muyideen wọ́n tún gbọ́rọ̀ yẹn wá àwọn yẹn tún bẹ̀rẹ̀ sí pé Muyideen ṣe pé lórí ọ̀rọ̀ yẹn náà ló ti yé yín tí ẹ rí bára abiyamọ ṣe ń ta àwọn tí wọ́n wà lórí pílàfọ́ọ̀mù yìí fún ìyàwó Muyideen bẹ́ẹ̀ lára abiyamọ ń ta àwọn kan náà fún Muyideen nì tí ẹ rí ọ̀rọ̀ tí wọ́n pèlú sí méjì ìlọ̀rọ̀ Muyideen àtàgbàlá ẹjẹ́ àgbà pé bọ́ọ̀rọ̀ yẹn ṣe rí ni ọ̀rọ̀ tí wọ́n pèlú sí méjì ni o ṣùgbọ́n sùúrù ló yẹ ká ṣe sí ọ̀rọ̀ yẹn èmi ti fẹ́ pè yín tipẹ́tipẹ́ lórí ọ̀rọ̀ méjì kan táwọn yẹn máa ń sọ ó yẹ káwọn àpò mú Muyideen lẹ́yìn àbí sọ́ọ́rì kí wọ́n mú Muyideen lọ ságbàlá àwọn èèyàn sọ̀rọ̀ yẹn tó pọ̀ gan òkè táwọn àpò bá wá ṣe bẹ́ẹ̀ yẹn èmi wá ń sọ ọ̀rọ̀ àwọn nǹkan tó fẹ́ pè sí òkè tá a bá ṣe ọ̀dà wéra nìkan tí àgbàlá náà bá lọ bá àwọn àfa nǹkan ó ti yẹ yín wọ́n sì pé àpò òdodo ọ̀rọ̀ níjẹta àfa òdodo ní pé láyéláyé àgbàdo ò lè lọ bá Muyideen mo ní òkè sátàdá lè lọ bá àwọn human rights àfa òdodo olóhùn ò lè gbẹnu yẹn sọ ó ti yẹ yí
ọ̀rọ̀ Muyideen ọ̀rọ̀ olóore méjì ni wọ́n ọ̀rẹ́ àtọ̀rẹ́ ńlọrọ̀ àwọn méjèèjì kò yẹ kó dà bí ó ṣe dà yìí ní tó gba ojú ọ̀rọ̀ yìí jẹ́ ìlà wọn tí wọ́n ń bú Muyideen láti tẹ̀ nígbà tó kù ní kó ti dà yẹn tẹ́ ẹ̀dẹ̀ rí ọ̀rọ̀ Muyideen yẹn kò ń ṣèmi ni màá dá ẹjọ́ nílé ẹjọ́ kò ń ṣe àwọn lọ́ọ̀yà tí ń ṣẹ́ fún Muyideen human rights ó ń gbowó àwọn lọ́ọ̀yà tí human rights ní àwọn lọ́ọ̀yà tiẹ̀ wọn ṣe tí wọ́n fọlọ́ sí ara wọn pé ìyànjẹ lọ̀rọ̀ ìfọ́sí púpọ̀ yìí ó ti yẹn ṣùgbọ́n lódodo níjọ ọmọlúwàbí yẹn ó láìka Àgbàlá Gabriel. ó jẹ̀bi bó ṣe kọ́lé fún Muyideen. ẹ máa gbọ́ kò jẹ̀bi kó kọ́lé fún Muyideen kò jẹ̀bi kó kọ́lé fún Muyideen ṣùgbọ́n ó jẹ̀bi ẹ̀yin náà mọ ibi tó agbègbè tó gbà jẹ̀bi ó ti yẹ yín ẹ má jẹ́ máa fi ọ̀rọ̀ yẹn. ó jẹ̀bi ẹni sùúrù ó jẹ̀bi pé ó na Muyideen ó dẹ̀ apologize àbí ìgbà tí Muyideen ti wá ń bà lórúkọ jẹ́ ṣé Muyideen jáde tó apologize. ẹ máa gbọ́ mi ṣé ẹ rí wàhálà ìkọsẹ́ tó tóbi kọjá àṣìṣe kò jẹ́sẹ́ tó tóbi kọjá pé kéèyàn ó sọ pé àwọn mùsùlùmí náà àwọn náà nọmọ lè kéwù. ẹ máa gbọ́ wọ́n nọmọ lẹ́sìn ìwé ẹ̀sẹ̀ àti kò sẹ́ tó tóbi kọjá àṣìṣe kò jẹ́sẹ́ tó tóbi kọjá sọ́ọ̀rì ṣé ẹ rí kí Àgbàlá Gabriel lọ́jọ́ yẹn kó dìde bí Oríyọmí ṣe wà ń bẹ̀ yẹn wàhálà ìjọ yẹn mo ti ń sọ̀rọ̀ yẹn fúnra wa náà lákọjú sí Muyideen pé kí ló fẹ́. Ṣóríyọmí lọ parí ìjà náà ni Ṣóríyọmí sọ́ọ́lì sọ pé kó parí ẹ̀ kẹ́nìkan ṣe sọ́ọ̀rì ni. ẹ máa gbọ́ mi mà ẹ máa gbọ́ mi. kí Oríyọmí kó kí Àgbàlá Gabriel ti dé ìjọ yẹn kó wá sọ pé Àgbàlá Gabriel kó wá sọ pé Oríyọmí ẹ bá ń bẹ bọ́ yìí kó má bínú. Àgbàlá Gabriel ló ní Muyideen kó wá sọ Muyideen kó wá pamọ́ra pé Muyideen má bínú. mo nígbàgbọ́ pé Muyideen ni ó gbọ́. Muyideen yóò sùn Àgbàlá padà ń jọ yẹ ó ti yẹ yín Muyideen yóò sùn Àgbàlá padà ń jọ yẹ ṣé wá rí àwọn tí wọ́n wá yé sọ̀rọ̀ yìí pé Àgbàlá ju kó sọ sọ́ọ̀rì fún Muyideen lọ sọ́ọ̀rì tàgbàlá ṣe yẹn tẹ́ ní kó pọ̀ nǹkan sórí pláfọ́ọ̀mù tó kàn lọ ṣe sọ́ọ̀rì yẹn Yàlájẹ kò rí bẹ́ẹ̀ wá láì. ní constitution wọn kì í gba written. ẹ máa gbọ́ wọn lè gba written tí ẹ mọ ọ̀rọ̀ tó ti sojú ayé dédé ìṣe ẹ̀ wàláì ó lè bẹ Muyideen wàláì èèyàn Muyideen Àgbàlá Gabriel. mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín thank you so much for joining us. ẹ béèrè mo tó mo fún yín lórí ọ̀fẹ́ láti ṣàlàyé àwọn ọ̀rọ̀ ẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín wípé àwọn èèyàn jáde fún Muyideen pé wọ́n ń bú Muyideen lọ́tún wọ́n ń bú Muyideen lọ́sì wípé kó tó di wípé ọ̀rọ̀ Miliki jáde ọ̀rọ̀ ò rí báyẹn sà. àkọ́kọ́ ṣe rí nígbà tí ọ̀rọ̀ Muyideen àti Àgbàlá Gabriel ṣẹlẹ̀ yẹn tí wọ́n Oríyọmí mú tí wọ́n lọ síbẹ̀ bí tí mistake àkọ́kọ́ ti kọ́kọ́ wáyé the first meeting yẹn ó yẹ kó lọ pé ẹ jẹ́ ká lọ parí ẹ̀ Muyideen kí ló mo gbọ́ nǹkan tó sọ pé o kúrò lọ́dọ̀ Àgbàlá Àgbàlá ṣe nǹkan báyìí fún ẹ Àgbàlá ìwà tó wù fún Muyideen ò dáa Àgbàlá ó kù díẹ̀ káàtó ibi tó ti gbàjẹ̀bi rèé Muyideen ibi tó ti gbàjẹ̀bi rèé wọn ò dẹ̀ nídìí pé wọ́n ṣáná sí kámẹ́rà ẹ máa sọ behind ẹ máa gbọ́ ẹ̀yin náà fọ́ọ̀tì. àtúnṣe yẹn pé kò yẹn tábàlà bá jẹ̀bi ibi tá a dé yìí Oríyọmí bá wa débẹ̀ tábàlà bá jẹ̀bi tí wọ́n sọ ń tọ́ yẹn tábàlà jẹ̀bi gbogbo wọn ti kó lórí ọ̀rọ̀ yẹn. ẹ ṣe tà ìwọ náà jẹ̀bi báyìí nǹkan tẹ́ dé wọn nǹkan tẹ́bi dúró lé lórí nìyẹn ṣe tó bá ti wá sọ behind the camera tó ti gbọ́ tòun tó ti gbó sí ìwé àti yanjú ẹ̀ àwa fẹ́ kí gbogbo ara lè mọ nǹkan tá a ṣe ó yá ẹ̀tàn náà kámẹ́rà o Muyideen ti ń rẹ́rìn Àgbàlá ti ń rẹ́rìn kíni kan mo ti wá bá wọn yanjú ẹ̀ o tí Àgbàlá ṣe ibi tó kù díẹ̀ káàtó àti yanjú ẹ̀ ibi Muyideen ó yá Àgbàlá pépẹ́ ẹni ọlágbájá ẹni kó má bínú ìwọ náà fúnpọ̀ tí sá ń kárẹ́ parọ́ mọ́ wípé ó ṣe gbá fún ẹ ó ṣe gbá ìwọ náà ní kó má bínú ẹ̀dẹ̀ yanjú ẹ̀ síbẹ̀. advocate kan tèmi wà fún. ibi tó yẹ ká ti bẹ̀rẹ̀ ṣé nígbà táwa bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ nígbà tí àwọn kan ti wá fa àwọn ajígini arìngini wọjà àti àfàfọ́ lọ́ọ̀ṣọ́ tí wọ́n ti wá fa mo ń bọ̀ ẹjẹ́ ìṣàlàyé bọ́rọ̀ mi dé lẹ́sà.